yóò sì wù mí kẹ́ dákun bí ẹ ṣe ń gbọ́ mi yìí kẹ́ máa bá ń pín ètò yìí. igi tá a bá dúró lé lórí tí ọba lè gbá ni wọ́n bá wólu ni kò lè pa ni. ìran Yorùbá ti fi ọmọ ẹyẹ sábẹ́ àti gbéka kó tó di pé màá lọ lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ rí i pé láti bí ọjọ́ bíi mélòó kan mi ò sọ̀rọ̀ lórí bíìlì kan tí ìkan lára àwọn honourable members sí senator ni tó sponsor ní senate àbí house of rep lórí ọ̀rọ̀ wípé agbègbè kágbègbè ìlúkìlú tó bá wà tó o bá ti lo ọdún mẹ́wàá pé olóore ọ̀fẹ́ láti claim bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ onílùú. ẹ̀yin Yorùbá ẹ̀sùn àbẹ́ẹ̀jí kádúpẹ́ lọ́wọ́ òǹtàfà ọ̀jọ̀gbọ́n torí ẹ̀ pé wọ́n jà sọ́lá àdìsá ọmọdé ẹ mọ́ ọkọ wa ó ṣí wa létí inú ó tún ṣí wa lójú inú náà àwa ń fojú rí iná kedere àti wá mọ ọ̀tá nú ọ̀rẹ́ àti mọ ọ̀rẹ́ nú ọ̀tá. one of our major enemies ní àwọn ẹ̀yà òkè wa lọ́hùn yìí tá a jọ súnmọ́ra wa Ìgbò. bíìlì tí wọ́n sponsor ní senate wípé tá a bá ti lo ọdún mẹ́wàá níbikíbi kí a máa fún wọn ní ìwé ọmọ onílùú pé náà ti lórí ọ̀fẹ́ láti contest fún anything ní ìlú tí a bá wà yẹn. they have their aims and objectives. ìdí tá a máa Ìgbò ìdáfẹ́ ń bẹ̀ ìní pé láti take over ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mọ̀ pàápàá jùlọ ìpínlẹ̀ Èkó. ìpínlẹ̀ tí mo rí tí ò fi bẹ́ẹ̀ sọmọ Ìgbò ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́rẹ́ Èkó Ìbàdàn àti sùúrọ̀. ìbéèrè mi wá rèé mi ò mọ̀ bóyá ní ọmọ Yorùbá tí ń gbélé Ìgbò ǹjẹ́ Ìgbò máa ń ta ilẹ̀ fún ìran Yorùbá bí? ìbéèrè ni bọ̀ nínú ìwádìí tí mo ṣe Ìgbò máa ń ṣèṣe ayé ní ilẹ̀ lónìí Ìgbò yìí talẹ̀ fúnra Yorùbá àti ìran yòókù wọ́n máa ń lease ilẹ̀ fún èèyàn ni léyìí tó túmọ̀ sí pé anytime ni wọ́n lè gbalẹ̀ wọn ìyówù tó ọba àkọ́ sórí ẹ̀. àmọ́ ńlẹ̀ Yorùbá àti wá ń bí kódà wọ́n ti ń kọ́lé wọ́n ti ń ra ẹ̀gbẹ́ shrine wa tẹ́ ẹ bá lọ síbi Lágelú wọlé sí ní Àwọ̀tán nílẹ̀ Ìbàdàn arákùnrin tó kọ́lé sí ẹ̀gbẹ́ Lágelú wàláhì Ìgbò ni. ìjà ó ṣeé ṣe kí Ìgbò ta ẹ̀gbẹ́ shrine wọn fúnra Yorùbá bí? and their target ó ní àwọn adé orí ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá Fúlàní nìkan kọ́ lọ̀tá wa mọ́. ọ̀tá adákẹ́bánijà ìní Ìgbò wọ́n ṣe bí ọ̀rẹ́ wa wọ́n ń gbèrú wa látẹ̀yìn. àwọn àṣírí kan tú sí wa lọ lẹ́nu bí ìjẹta ló jẹ́ ní tó máa kí àwọn Àgbẹ̀kọ̀yà àmọ́ mi ní tí ì lọ́bẹ̀. now ìran Ìgbò ń sọ fún wa wípé Lagos is no man's land. kéèyàn tàtà Anambra àtàwọn abẹ̀yẹ kó tàtà pẹ̀rẹ̀ wá sí ibi kó ní it is no man's land sọmọ pọ́n tara rẹ ni. ìran Yorùbá ló ní ìpínlẹ̀ Èkó àmọ́ torí wípé wọ́n ṣàfẹ́ ìjà kẹ́ ẹ̀ wá gbé òfin kófin ẹ̀ ń gbé lọ sí house of rep ẹ̀ ń gbé lọ sí senate ẹ lè mú mi lóhùn ó ṣe wọ̀ tabalá mú ní ọ̀la làá mú ẹnu báyìí lẹ́sẹ̀ fi ń pèkúrọ́ ojú ọ̀nà. òní ẹ̀pá ọ̀la ẹ̀pá gbogbo ẹ̀yin yóò tẹ́ ẹ bá rò pé ẹ lè mú mi lóhùn ẹ̀ ń ṣe fíìmù ni o. sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n wá tágẹ́ẹ̀tì ìpínlẹ̀ Èkó already wọ́n ti ní honourable members ní ìpínlẹ̀ Èkó ẹ̀yin ọmọ Yorùbá
ọmọ Yorùbá mélòó ló jẹ́ honourable ní Anambra? ọmọ Yorùbá mélòó ni honourable ní Imo? ọmọ Yorùbá mélòó ló jẹ́ honourable ní Bayelsa? àmọ́ wọ́n ti rí wípé dọ̀dọ̀sùá ní làwa Yorùbá. Ibo wa fẹ́ gbabẹ̀, wọ́n fẹ́ dáná sí anípẹ́tẹ́. ọ̀tá wa ni yín o, mi ò dẹ̀ fẹ́ kẹ́yìn bàbá wa kẹ́ ẹ fojú rẹ̀ wò wọ́n, torí wípé wọn ò wá pẹ̀lú èrò rẹ̀. Ibo wá láti gbalẹ̀ wa lọ́ọ̀ wa ni. ẹ̀yin bàbá mi ìyá mi tẹ́ ẹ wà ń bàdàn tẹ́ ń talẹ̀ fún Ibo, àánú yín gan máa ń ṣe mí, àmọ́ àánú mi ò tó ṣe yín, torí pé gbogbo bá dé yóò kó yín lọ tìrantìran. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn lọ́mọ Yorùbá tó ń gbàbọ̀dé ìran Yorùbá sọ́wọ́ Ibo àti Fúlàní ẹ̀ ní jèrè, tó ń gbàbọ̀dé ìran Yorùbá fún Haúsá ẹ̀ ní jèrè, àtúbọ̀tán yín ò sì ní dáa. àwọn ará bíi ọ̀bá wa rẹ́rìn ẹ jẹ́ mú mi. kì í ṣomi lásán ẹni tí ó jẹun gbẹngbẹng yóò tilẹ̀kùn gbẹngbẹng. mo ní bẹ́ẹ̀ jókòó sórí àga lèmi náà ti ń mọ̀ pé ẹ̀ ń tẹ́wọ́ sí ẹ̀ ń sáwọ́ sí a. Olódùmarè ò ní gbà fún yín ẹ rí tẹ́mi náà ò gbé kinní kọ́rùn. olúkúdú làwa náà àfìgbà kankan túra lẹ̀ amúra yín gidigidi ni. ó gbé èròkérò tẹ́ ẹ bá rò sí a yóò jẹ́ ti yín àtàwọn ọmọ yín ni. wọ́n gba àgbà bá ti lérí aburú sí yín, bẹ́ẹ̀ bá lérí aburú sí a yóò jẹ́ ti ìran yín. àlùbáríkà àwọn tó lódùmarè kó lé ayé lé lọ́wọ́. Ibo lọ̀tá wa jù. ọ̀tá tó fojú hàn ní Fúlàní, ọ̀tá tí ò fojú hàn ní Ibo, and they must be flushed. ẹ gbọ́, kì í ṣe gbogbo Ibo náà ni ò dáa, bọ̀ àwọn èyí tí ò dáa wọ́n pọ̀ jèyí tó dáa lọ. àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ jẹ gàba lórí gbogbo nǹkan wa pátápátá ni wọ́n pọ̀. mo wá bẹ̀ yín, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi tẹ́ ń talẹ̀, ẹ dákun ẹ ṣọ́ṣe kógun má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. ẹ jẹ́ ká máa rò wípé ìran Yorùbá a sì ní nǹkan púpọ̀ láti ṣe. if care is not taken, tá a bá fojú tẹ́ḿbẹ́lú wọ ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ra ààfin ọba nílẹ̀ Yorùbá, a ní mọ̀ o. wọ́n ra ààfin ọba nílẹ̀ Yorùbá, a dẹ̀ ní mọ̀, torá àti fààyè gbà wọ́n, àti fààyè gbà wọ́n púpọ̀ púpọ̀ jù, a dẹ̀ gbọ́dọ̀ gọ́ra wájú. ǹjẹ́ yìí tí ẹ mọ̀ wípé ọ̀pọ̀ ìjínigbé tí ń wáyé ní àwọn òpópónà wa kọ̀ọ̀kan, ìpínlẹ̀ Èkó, òpópónà Èkó, òpópónà Benin ọ̀rẹ́ yẹn láti Ṣàgámù, òpópónà Ìdí Ayùnrẹ́ síjẹ̀bú Òde, ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ Ibo ló pọ̀ bẹ̀? ọ̀ya wọ́n ṣẹlẹ̀ níjẹta, ọwọ́ bá àwọn kan níjẹta, Chukwuemeka, Chukwudi, àwọn ọkọ̀ tó ń jẹ́nu ṣẹ́tiwárí gbógun méjì là ń fèsì. ẹ̀rígbó rẹ̀ mí, ẹ̀ ń bá wojú mi dáadáa, àrígbó rẹ̀ mí, I look unkept. mo sọ fún yín pé mi ò mọ irinṣẹ́ lò, mi ò mọ nǹkan kan ṣe, àmọ́ à ń tọpinpin ibi àwọn ẹni ibi wà, a dẹ̀ dúpẹ́. ògúlùtù wọn padà bọ́nú omi, ara ti ń rọ̀ wọ́n. gbogbo ẹyẹ òṣèkà pátápátá lẹ Yorùbá ẹ bìlà operation for luma ńlá wà báyìí. a dẹ̀ ní àwọn olórí burúkú ọmọ Yorùbá kan náà bá ń gbàbọ̀dé fúnra Yorùbá tí ń darapọ̀ mọ́ àwọn ajínigbé láti máa jíran Yorùbá gbé ẹ̀ ní ṣe oríire. àwọn tọ́wọ́ bá ń jẹta náà, àmọ́ wọ́n ti kó wọn fáwọn iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n ti kó wọn fún wọn àyírájẹpọ̀ orò.
àìrájẹpọ̀ òrò wọ́n ti á nu fa wọn fún ìjọba pé kí ìjọba wọn bá kó wọn lọlé. ẹ̀yin Fúlàní ajínigbé àfi màálù bá oko olóko jẹ́ àfi ipá báni lò pọ̀. àtẹ̀yìn Ìgbò tẹ́ ń jí agbé tẹ́ ń jà wá lólè ẹ lọ rè máa múra o. ìjà ńlá ti bẹ́lẹ̀ láàrin wa pẹ̀lú yín. bàbá mi bàbá kékaka bàbá ẹ gbọ́dọ̀ jẹ́ ó sú yín ẹ gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ yín. ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó bá yín lórí ọ̀rọ̀ pé àwọn nǹkan tá a nílò kò tí ì dé tán. ẹ má jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn bá yín lórí ẹ̀. mo nígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí nínú ọmọ Yorùbá. mo nígbàgbọ́ pé iná ẹ̀yà táwọn èèyàn ti náwó sẹ́yìn ni ló fà á. wọ́n á sì kún yín lọ́wọ́ ju bẹ́ẹ̀ ṣe expect lọ because àwọn náà ti ń rí result. àfẹni tó bá fẹ́ boná ọlọ́mọra nílẹ̀ káàrọ̀ òjìrè lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ sọ̀rọ̀ yìí lókun. àfẹni tó bá fẹ́ boná ọlọ́mọra ọwọ́ tèmi rèé ẹ ti rí kò lè gbé nǹkan kan kò lè má dà. àbáwọn tó Olódùmarè nílò yẹn ilé wọn ọ̀nà wọn Olódùmarè ò ní jẹ́ ó dàrú. àṣẹ́bà kú ìsí ọ̀tán bàbá sì wà láyé á jẹran tó jẹrin lọ. àṣẹ omi tá a fojú rẹ́ náà sí a máa gbé ni lọ. igi tá a sì fojú rẹ́ náà a máa gún ni lójú. àsọ̀gò kékeré ní ìgbà aláìsàn là àmọ́ torí pé aláìsàn ò mọ ibi tí ó ti rí oògùn yẹn ni. a rí bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. ó ní ọba ọmọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ mọ́mọ náà bá gbọ́n léwe kò lè gbọ́n lágbà. bàbá mi náà ló tó wá pa òwe kan fún mi níjọ́ kan wọ́n lé dẹ́mọ́lá mi ní sá kábíyèsí olúwa mi. ó lọ bá gbà lóró náà ó ní ọyá ọlọ́gbọ́n ọmọ bọ́yá gbà yẹn jòkó máa ń làǹgbà dàgbà ni. àwọn àgbà kan wà tán tó lé àwọn àgbà kan wà tí ọ̀dà àwọn àgbà kan wà tán ti ta ìbí wọn torí tí ò nítumọ̀. àmọ́ mo bá wọn bàbá dúpẹ́ mo wá dúpẹ́ ràbàǹdẹ̀ lọ́wọ́ olóyè Sunday Igboho fún àtìlẹ́yìn. olóyè Sunday Igboho tún ṣe bẹ́ẹ̀ tó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ tó yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gbogbo ìgbìyànjú àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí gbogbo bí ẹ ṣe ń lọ ọrẹ tá ń bọ̀ ọrẹ tí ẹ ń ṣàṣeyọrí ẹ má jẹ́ ń tàn yín kò sí lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Igboho ọ̀rọ̀ ìran Yorùbá ó múmú ló ka àyà olóyè Sunday Igboho ẹgbẹ́ bàbá yóò fìgbà kankan sùn wọ́n relent always in conversation with us. níbo lẹ tó bá dé níbo ni nǹkan dé kí ló tó ṣẹlẹ̀ nílẹ̀ káàrọ̀ òjíire níbo lọ́wọ́ bà níbo ló tún kù sí. èmi dẹ̀ nígbàgbọ́ kan máa ń sọ and I'll keep on saying it kí Olódùmarè kó dá oníkálukú ní ẹ̀san gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ àti ìhùwàsí rẹ̀ àti ìṣe rẹ̀ nínú Yorùbá nation. gbogbo ọ̀nà tí oníkálukú ń gbà láti máa contribute kótà sí tiẹ̀ sínú Yorùbá nation yálà dáadáa ni àbí ìdàkejì yálà ó ń fi ọ̀rọ̀ Yorùbá nation kọ́rọ̀ jọ ni àbó fi ń ṣèkan ni àbọ̀ ń ṣe bó ṣe yẹ kó ṣe ni Olódùmarè ó ṣe kí ni yóò sa ẹ̀san fún oníkálukú. Ọlọ́run ló wọn ò bímọ àmọ́ òun bí ẹ̀san. tí àwọn ìyá wa bàbá wa tán nígbàgbọ́ nínú struggle wípé kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú tí ẹ bá ń ṣe wàhálà bá ń ṣe ìlàkàkà tán wá fi tọ́rọ́ kọ́bọ̀ wọn ránṣẹ́ látàrí wípé ẹni wípé jagunjagun nìyẹn jágùnjágùn nìyẹn náà wá fi tọ́rọ́ kọ́bọ̀ wọn ránṣẹ́ tán wá rí wípé at the end of the day náà òfúùtù fẹ́ àṣà tí ò ní kán oníyín tẹ́ ẹ ti tan ìran Yorùbá sẹ́yìn. tó bá ṣe wípé àwọn tó dìde ní ìsìn wọ́n dìde pẹ̀lú olóyè Sunday Igboho ńgbà náà dáadáa kó wọ́rí ọkì ni ó ṣeé ṣe
ọ̀pọ̀ nǹkan ó tó ti tẹ̀síwájú jù báyìí lọ torí gbà tán mọ́lóyè tó kálukú èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde àwọn lè ṣe gbá àwọn lè ṣàwo ọmọ Yorùbá ò tẹ̀tì láti máa ṣe kíni láti máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú òbítíbitì owó but to our greatest surprise ẹlòmíì fowó ìra mọ́tò ẹlòmíì fi kọ́lé ìtí ìyá máa fowó ẹkún rajà ẹ̀rín ni kò ṣeéṣe èèyàn ò ní gbin àlùbọ́sà lájẹ́ kówó ẹ̀fọ́ tó o bá gbìn lọ́ọ̀ká tó o bá gbìn ìlọ́ọ̀ká ojú tí ẹ̀ ń ti èmi mo sọ bàbá mi kan àti ìyá mi kan mo lójú ń tì mí láti ẹ̀ ti sọ wípé ẹjọ́ ẹ wọ́rí ọ̀kan tó wà ẹ fún wa lówó torí wípé kí ni àwọn kan ti balẹ̀ jẹ́ Bánkọ́lé dà wọ́ríọ̀ Bánkọ́lé ọ̀pọ̀lọpọ̀ wọ́ríọ̀ ẹ̀yin dà àwọn Fúlàní kánú ìpínlẹ̀ Kwara wọ́n ṣọṣẹ́ bẹ̀rẹ̀ rẹpẹtẹ ọwọ́ ti ń bà wọ́n ní sáìdì ọ̀dọ̀ wa ń bí wọ́n ti ń sálọ ọ̀nà ibòmíì mo sọ̀rọ̀ kan ní ìjọ méjì sẹ́yìn mo ní èyí ṣe tí ò sí àṣẹ lẹ́nu àwọn ọba wa mọ́ ọba nìkan kọ́ Lisa bí agbòǹgbò àkàlà kì í ṣọba ó tó gba ìran Ẹ̀gbálà lọ́wọ́ àwọn Ọ̀yọ́ Mèsì lọ́wọ́ àwọn Ọ̀yọ́ kí ló bí ogun Kírìjí kí ló bí ogun Àgbẹ̀kọ̀yà ṣèbí lórí ìjà fún ẹ̀tọ́ ẹni ni ká ní Olóyè Sunday Igboho ṣá bó ṣe jáde ńgbà náà ìní gbogbo èèyàn pátápátá bá ṣùgbà ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ jí akọni tẹ́ ẹ jí akíkanjú ó ṣeé ṣe ká tó ti kọjá àbí tá a wà yìí eré tá a wá ń sá nìsín àní sá mọ́ eré míì ni ọ̀bá tó kù tá a bá máa sá ọ̀rọ̀ ètò ààbò ọ̀bá ti dúró nǹkan méjì ní ti ń dàrá Yorùbá láàmú èmi jù ọ́ ìwọ ò jù mí ṣé ẹ mọ̀ pé gbà míì ìwé àkàjù a máa dá wàhálà alẹ̀ téèyàn bá ti kàwé jù wàhálà ni ìran Yorùbá ló kàwé jù àwa náà la yọ̀dẹ̀ jù ó ń ṣẹlẹ̀ ní community ẹ bá fẹ́ yàn kan jẹ́ chairman of landlord association ààrẹ tí ó sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà òun jù lọ òun lówó jù lọ òun ṣe gbá kan jù lọ ó ti wá gbàgbé wípé owó kọ́ náà fi ń ṣe in tó ní lọ́pọlọ ńlá fi mú adarí Olóyè Sunday Igboho ṣá Àdìsá ọmọ aládìkún he has enough money owó tí ò lè jẹ́ ìran rẹ̀ ó tòṣì torí àmọ́ rẹ̀ náà wọ́n èé ṣọ̀lẹ àbẹ́kọ́ tó fara rẹ̀ jìn fún ìran Yorùbá kákì káyìn àrí ẹni tó sọ fún wa àbí pé Sunday tó ń ṣe yé mi ò lè ṣe tẹ́ni ó sì joyè pàtàkì nílẹ̀ Yorùbá àmọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni tó bá tásìkò ọ̀rọ̀ sọ́ra ẹ̀ ipa tèmi lè kó ni mò ń kó yìí ìwọ̀n àbá tí mo lè ṣe ni mò ń ṣe yìí I should solicit for support from our people láti ran àwọn wọ̀nyí lọ́wọ́ àwọn tá a nílò láti ràn lọ́wọ́ làwọn tí ń ṣiṣẹ́ wọ̀nyí kì í ṣàwọn tó ti kó wa lówó jẹ kì í ṣàwọn mo á fọlọ́dúnmarè bẹ̀yìn ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi let's forget what has happened in the past ó wù wá kẹ́ ẹ máa bọ̀ wálé láti ìlú òyìnbó kẹ́ ẹ wà ní ayọ̀ àtàláfíà kẹ́rù má bà yín pé wọ́n jí yín gbé that is what we are after and that is what we are working towards. kọ́kàn yín ọba àwọn bàbá mi kan tó pè mí wípé àwọn fẹ́ wálé àbẹ́rù ń bà wọ́n bó lẹ̀ kò ṣe ní bà wọ́n nígbà tí ètò ààbò wa ò bá dúró gírígírí. àṣeyọrí ọmọ Yorùbá ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo programu yìí ẹ bá wa share mo ń try láti bá wọn build the page yìí ni ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa subscribe sí YouTube channel yìí ìyá alálùbáríkà kan lọ ní ìyá ọmọ Ọbásanjọ́ àwọn lọ ní page yìí àṣeyọrí ọmọ Yorùbá so ẹ jọ ẹ bá wa share
ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa pè wọ̀gbọ̀rọ̀ ayé. Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní ṣe lásán. Yorùbá nation no going back, no retreat, no surrender ni. No retreat, no surrender. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ má dé gbàgbé, ẹ rí pé bá ṣe wo program lọ mo display àwọn ọṣẹ. Yes, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ àánú, ọṣẹ àṣínà, wẹ bí wọ èpè, wẹ ọwọ́ ayé dànù, ìtúwọ́, àti bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn kan tẹ́ lè lò láti fi ṣẹ́gun ayé, láti fi ráyé gbé, láti fi ṣe rere nínú ayé. Ẹ̀yin tẹ́ ẹ wọ́kọ, ẹ̀yin tẹ́ ẹ wojú Ọlọ́run fún iṣẹ́, ẹ̀yin tẹ́ ẹ wojú Ọlọ́run fún nǹkan mèremère, ẹ̀yin tẹ́ tún wá wojú Ọlọ́run kó bá yé yọ àwọn ṣùgbọ́n tàbí kan kúrò ní ayé yín. Ẹ fẹ́ wẹ ègún dànù, ẹ fẹ́ wẹ èpè dànù, ẹ fẹ́ wẹ àṣeyọrí dànù, àti bẹ́ẹ̀ lọ. Ẹ pè mí Lady K Ìfẹ́olúwa Show, the baby of Yorùbá nation. Ẹ fẹ́ ra aṣọ, ẹ fẹ́ ra jewelries, ra gbogbo ẹ̀, ó wà available. Ojú òní tiwa. Ẹ má gbàgbé o, ẹ bá wa subscribe, ẹ bá wa pín ètò yìí síta. Ní agbára Ọlọ́run àjọdé ilẹ̀ lérí. Yorùbá nation no going back. Àṣeyọrí ọmọ Yorùbá ló jẹ wá lógún. Àṣeyọrí ọmọ Yorùbá ló jẹ wá lógún. Tí bá ti bá wọn build page tán sìn yìí, ẹ ní máa rí Lady K mọ́ lórí platform yìí. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń rí bíbí kò dí mi lọ́wọ́ náà. Èmi náà ṣe program sọ́dọ̀ ti tèmi o. Ọ̀nà kan kò ṣe kí ni, ọ̀nà kan kò dí kan lọ́wọ́. Ojú àwọn tẹ́yẹ fò láì fapá kanra. Ẹ bá wa pín ètò yìí síta, ojú òní tìyẹ. Màmá ń ṣe dáadáa, wọ́n ń ṣe ribiribi fún ọmọ Yorùbá. Wọ́n ń gbìyànjú, ìyá àgbàlagbà. Wọn ò sí nínú àwọn tó sọ wípé tó lọ́wọ́ monetization bó ṣe ń ṣe Yorùbá nation. Wọn ò sí nínú wọn o. Ìyá ò sí nínú àwọn tó yẹ pé owó ló gbé wọn wá sínú Yorùbá nation o. Láti ìgbà tí wọ́n ti ń ṣe, ìyá ò gbowó YouTube, wọn ò gbowó Facebook o. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, gbogbo ẹ̀yin màmá bàbá, gbogbo ọ̀nà tẹ́ bá wà lè bá mi gbà. Ìyá 60+ láti lè fi build page. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share program wọn. Òun lọ́nà tẹ́ lè gba help mi. Kẹ́ bá wa share káwọn èèyàn máa wò wọ́n. Kẹ́ dẹ̀ bá wa subscribe, kẹ́ tọ notification bell yín. So anytime tí wọ́n ti ṣe program, ẹ máa rí. Ojú òní ti gbogbo wa. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Ire o.